káàbọ̀ sórí ètò yín ètò wa ọ̀nà àbáyọ wọn náà la pe ètò yìí láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Nígbàtí tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ nǹkan tá a bá wò pé kí lọ́nà àbáyọ kí nìkan tó ṣẹlẹ̀ níbo oníṣẹ́ kí wá lọ́nà àbáyọ ẹ rí i pé lórí COVID-19 oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n sọ̀rọ̀ lórí rẹ̀ ẹgbẹ́ gbogbo nǹkan tí àwọn èèyàn rí pé gbogbo nǹkan tó wá sọ tí gbogbo tí pásítọ̀ sọ ètí àfáà sọ ètí ẹlẹ́sìn àbáláyé tó sọ ẹni pé náà á padà sí ní ìsìn wọn ní ká padà sí orí ewé àti egbò ẹni pé orí ewé àti egbò náà la fẹ́ padà sí lọ́jọ́ títòní. ẹ wá wo lónìí àlejò tó ti wà ní agbára pẹ̀lú mi lọ́jọ́ títòní kì í sọ̀rọ̀ ewé egbò COVID-19 la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí ṣùgbọ́n kí lọ́nà àbáyọ kan tá a fẹ́ sọ̀rọ̀ yìí lórí yóò yẹ ẹlẹ́nu wípé mo tún lóògùn ẹ̀jẹ̀ yọ̀gbò kúrò lójú kẹ́lẹ́ lójú mi dáadáa ẹ wo ebí mi kàn ń lọ èmi lọ́dọ̀ àwọn lọ́balọ́ba bí mi ṣe máa ń lọ mo lọ́dọ̀ àwọn lọ́balọ́ba ń bá sàrérò tó pọ̀ jàn-án kí ló ṣẹlẹ̀ ń bì èmi náà bá sọ̀kalẹ̀ àbá gbé kámẹ́rà àbá lọ ńgbà tá a dọ́ ẹ̀ ní kí la rí ẹ wo ṣùgbọ́n àlejò mi ó ti wà ní agbára pẹ̀lú mi lọ́jọ́ ti tòní. Àlejò mi káàbọ̀ sórí ètò ẹ bá mi dárúkọ yìí fún ọgbọ̀n ìgbà tó wọ̀ yìí. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti gbọ́ mi orúkọ mi ni Alhaja Bọ́láńlé Akínjọbí tí àwọn olólùfẹ́ mọ̀ sí Alhaja Tẹ́ntẹ́n ní kí wípé ẹ kú ọjọ́ mẹ́ta kú jọjọ́ ṣe rí sí. Ó ní agbára eré ńlá olówó mi bà lọ́jọ́ tòní mo ju àwọn sódò ẹja ńlá ẹja tó tóbi kí n tó rí wọn gbé débi bí gbogbo ọmọ Nàìjíríà mo máa sọ màá ní kẹ́yìn lè gbádùn wàhálà ní fún èmi Kẹ́hìndé Abíọ́dún torí ìgbìmọ̀ máa káàkiri pé kí lẹ́yìn kí mo tó lè ṣe fún yín o tó máa múnú yín dúró tó máa ṣe kíní kan tí ọ̀rẹ́ kí n gbé ìyá wa Tẹ́ntẹ́n lọ́yẹ́ kí n gbé wọn wá sórí ètò lọ́jọ́ ti tòní. Màmá yẹ kí àwọn èèyàn tí wọ́n wà yẹ kí wọ́n mọ̀ nípa yín kí làwọn èèyàn lè mọ̀ nípa yín mọ̀. Alhamdulilayi Rabbil Alamin a bí mi sí ìlú Ọ̀fà ní Kwara State. Mo bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní St. Mark's Primary School ní ìlú Ọ̀fà. Mo lọ sí St. Clair's Girls Grammar School ní ìlú Ọ̀fà náà. Mo lọ sí nígbà tí mo parí mo lọ sí College of Education ní Ìlà Ọ̀ràngún tó ti wà nígbà yẹn Ọ̀yọ́ State tó ti wà ní Ọ̀ṣun State báyìí. After tí mo kúrò níbẹ̀ mo lọ sí OAU ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀ ibẹ̀ ni mo ti lọ ṣe degree mi lórí English and mo ṣe degree mi lórí English. Then nígbà tí mo parí wọ́n bí mi sílé tewétegbò ni wọ́n bí mi sí ní ìlú Ọ̀fà. Ìyá bàbá mi wọ́n máa pè ní alátẹ̀dé bẹ́ẹ̀ ni wọ́n bí sínú ewé àtẹ̀gbò mi. So iṣẹ́ àbáláyọ jíjà gangan ni iṣẹ́ tí mo kọ́kọ́ ní ìjìnjẹ ayé mi. Ṣùgbọ́n nígbà tí mo rí nígbà tá a wà ní college tí èèyàn bá ti lọ sí school mi àwọn tó bá mọ ìlà dáadáa àìlá Ọ̀ràngún bẹ́ẹ̀ ni àwa ní forcex tí wọ́n kó lọ sí Àbújá ewé àtẹ̀gbò pọ̀ ní ojú ọ̀nà wa tá a bá ń lọ tẹ́nìkan bá ní nǹkan kan ṣe màá máa sọ pé ewé iṣẹ́ tó ń ṣe ni ewé máa máa béèrè pé bóò ni mo ṣe mọ̀ màá ní iṣẹ́ tí a máa ń lò ní wa ò kí ń lo tábìlẹ́tì èyí tá lè lò fún orí fífọ́ èyí tá lè fún gbà èyí tá lè lò fún arẹra ó wà káàkiri ṣùgbọ́n tí mo wá jáde tí mo ti ń ṣe mo ṣe teacher fún mo teach ní Fakunle Comprehensive High School l'Óṣogbo for 5 years ó tó di pé ìrìn àjò gbé mi lọ sí ìlú Èkó kó ṣe bẹ́ẹ̀ ni mo fi ṣe ibùgbé nígbà tí mo marry kó tó wá di pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kí n tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí gan mo lọ sí òkè òkun láti lọ kọ́ sí mo lọ sí mo wà ní Colorado mo lọ sí Colorado ní USA láti lọ ṣe diploma in biology kó tó dájú pé mo lọ sí ilẹ̀ China náà láti lọ kọ́ then mo lọ sí Sri Lanka láti lọ ṣe bí wọ́n ṣe ń fi abẹ́rẹ́ láti fi ṣe ìwòsàn ní abẹ́rẹ́ tí à ń pè ní abẹ́rẹ́ ìbílẹ̀ tí àwọn ti ọ̀hún láti lọ fi ṣe ìwòsàn bẹ́ẹ̀ náà lọ́nà lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣẹ̀ṣẹ̀ ṣe masters mi tún ní orí ewé àti egbò tí mo ṣẹ̀ṣẹ̀ fi tọ́jú àwọn èèyàn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí wípé gbogbo àwọn èèyàn ti mọ̀ wípé ewé àti egbò kì í ṣe pé tó bá dìgbà tó bá dífá àbí tó bá ṣàwo kó tó lè fi ewé àti egbò tọ́jú because àwọn kan bá mi sọ̀rọ̀ wọ́n pè ní òògùn ìbílẹ̀
mo ní kì í ṣe oògùn ìbílẹ̀, oògùn àbáláyé ni. Oògùn àbáláyé. Bẹ́ẹ̀ ni, nítorí pé àkọ́kọ́ tí Ọlọ́run kọ́kọ́ ṣẹ̀dá wa, ewé àti egbò òun ló kọ́kọ́ dá ní ẹ̀rí. Nígbà tí bàbá ńlá wa àti ìyá ńlá wa, nígbà tí Ọlọ́run dá wọn, inú ọgbà náà dá wọn sí, wọ́n dẹ̀ yíká pẹ̀lú àwọn ewé. La fi jẹ́ ká mọ̀ pé gbogbo ìran pátápátá, àtàwùsá àti Ìgbò àtòyìnbó àti dúdú, gbogbo wa pátá láti gbàgbọ́ nísìnyí wípé natural medicine is working. Ẹ gbọ́ mi, mo lọ bí mo ṣe lọ, mo rí èrò, mo sọ lẹ́ẹ̀kan, mo bá sọ̀kalẹ̀. Èrò pọ̀, èrò bíi 5,000. Ìjọ kí náà ṣe ń bì, wọ́n náà fẹ́ gba ìtọ́jú wọn nìyẹn. Èmi náà sáà ṣe, mo sáà rọ párápárá, mo sáà ṣe kíni, mo sáà déwájú, mo bá wọn gbé kíní òun kalẹ̀, mo sáà fi ń ṣe ìrùn. Kì í sáwọn èyí nìkan ló máa jẹ àǹfààní gbogbo eléyìí. Gbogbo ọmọ Nàìjíríà gbọdọ̀ ṣe kíni, wọ́n gbọdọ̀ jẹ àǹfààní. Mọ́mì wa, kí ni ó fa nǹkan tí ẹ ń ṣe yẹn tí àwọn èèyàn tí wọ́n tẹ́ ń ṣe ìwòsàn fún àwọn èèyàn? Adúpẹ́ atọ́kùn, mo máa sọ kíní kan pé orò téèyàn bá ń ṣe àbí oògùn téèyàn ṣe tó bá ń lé ọmọdé sẹ́yìn tí ó bá ti kú, ẹni tó ń ṣòro yẹn tó bá ti kú, kò sẹ́nibọ̀dì tó fẹ́ mọ̀mọ́. Mo jẹ́ kó yé àwọn èèyàn fún ìtúsílẹ̀ nípa wípé ewé àti egbò kò dìgbà tó o bá ṣe oògùn kó o tó fi ewé àti egbò. Nínú ọ̀pọ̀lọpọ̀ gbà, nínú ohun tó máa ń gbọ́ mi lórí rédíò tàbí ń gbọ́ mi lóhùn ẹ̀mú amóhùnmáwòrán, mo máa ń jẹ́ kó yé èèyàn pé mo ń sọ̀rọ̀ kálẹ̀ kan pé ewé ń sọ̀rọ̀. Gbogbo nǹkan tí mo máa ń jẹ́ kó yé àwọn èèyàn ni wípé àyíká wa, àrùn tó máa ṣe wá tí ò tí ì ṣe wá, Ọlọ́run aṣẹ̀dá wa á ti fi ewé àti egbò yẹn kàn rí gbà mí. Ẹlòmíì ò ní gbin guava sílé, yóò kàn déédéé ní pé fún agbára ó déédéé sọ̀rọ̀, ó déédéé wù. Fẹ́ni tí ò bá mọ iṣẹ́ tí guava yẹn fẹ́ ṣe, ṣe ni pé wé ti sọ̀rọ̀. Ó ti sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni yóò kàn rí pé ẹ wo bí tí kíní wù sí yóò bá gé. Ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́, ẹ wo ewé fúrúùtù kò gbé o fúnra ara rẹ̀. Ó lè sọ̀rọ̀ jáde. Ó sọ̀rọ̀, ó ju àrò wù jáde. Látẹ̀ bá dẹ̀ wo àyíká àwọn tó wà nínú ilé yẹn, àyíká àwọn tí igi yẹn wù fún, tẹ bá wádìí wò ẹ rí pé ẹni tó lẹ́jẹ̀ rúru wà ń bẹ̀. Tẹ bá wádìí wò ẹ rí pé ẹni tó àìrí oorun sùn ó wà ń bẹ̀. tó yẹn sì tó ṣe wípé aṣẹ̀dá ti dá gbogbo àwọn kinní yìí láti fi lè ṣe ìtọ́jú ara wa. Ẹ wo ajá ìjẹwé. Ajá ò ìjẹwé. Ajá ò kì í jẹwé. Bó bá rẹ ajá, ẹni tó bá lájá lé, tó bá rẹ ajá yóò bọ́ lọ sí inú igbó, yóò lọ já ewé tí ó fi ṣèwòsàn fún ara rẹ̀. La fi ní pé gbogbo wa ibi tá à ń wò ó kọjá ibi tí ó jẹ́ òye wa. N tá a fẹ́ dà là ń wò, àwọn tó aṣẹ̀dá ti dà wá. Nǹkan mẹ́ta la ṣẹ̀dá ṣe fún wa láti lè fi jẹ́ èèyàn, tó ṣe pé gbogbo yòókù àlébá ni. Atẹ́gùn, omi àti oúnjẹ àti èso, Ọlọ́run dẹ̀ ṣe ní ọ̀fẹ́ fún wa ni. Torí bẹ́yẹn bá ń lọ láti ibi tí mo wà sí ibùsọ̀ kejì, kò sí bí ò ṣe ní pàdé èso. Kò sí bẹ́ẹ̀ ṣe lè máa lọ láti bí sí ibùsọ̀ mẹ́ta tẹ́ ẹ̀ ní rómìnà tí ó sàn jáde. Kò sí. Bẹ́ẹ̀ ni atẹ́gùn ọ̀fẹ́ ni fún wa. Ṣùgbọ́n gbogbo wa nítorí pé ẹ̀jẹ̀ ló ń gba inú ara wa, ìfúnra ara wa la fi máa ń lépa. Gbogbo àìlépa olóńdè àrùn sí wa lára. We eat and die by little. Bá a ṣe ń jẹun là ṣe ń kú. Oúnjẹ ní ń pa wá, oúnjẹ náà ní sí survive wa. Ṣé wá rí gbogbo àtẹlẹrẹ òtẹ́rì yẹn? Nígbà míì mo wà mo máa ń sọ fáwọn èèyàn wípé kì í ṣe pé oògùn lẹ́nìdì láti lò. Àti téèyàn bá ti mọ̀ ó ti jùyàn lọ. Tí wọ́n bá wá gba ìmọ̀ràn àti ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi pé alájà àwọn gbọ́rọ̀ yìí pé báyìí báwo ló ṣe ń ṣe yín, ẹlòmíì á pè mí ẹjọ́ báyìí ló ṣe ń ṣe òun, tí ò ní ìdí wípé ó dìgbà tó bá lọ ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́ kó tó di pé oríṣi sílẹ̀, àbó lọ síbi àwọn aláwọ̀ òkè àbí wòlé àbáwọn àfá èké kó tó rí ìtúsílẹ̀ sí nǹkan tó ń ṣe. So ló fi jẹ́ pé ká fi jẹ́ kéwọ̀n pé bẹ́ẹ̀ ṣe rí mi bẹ́ẹ̀ ni wọ́n ẹni máa wò mí. A ní ṣé àwọn rò pé gbogbo ẹni tó bá ń ṣe ó gbọ́dọ̀ wà nínú ẹgbẹ́ òkùnkùn àbó ṣàjẹ́ àbí kó ṣá, mi ò bá àwọn tó ń ṣe wí o, mi ò lè sọ pé kò wá ayé wà dáadáa, Ọlọ́run má fọwọ́ ẹ̀ mú wa. So ti yé yín sìn, àmọ́ tá a bá ń sọ̀rọ̀ ìwòsàn nígbà míì wà tó ṣe pé we are the architects of our problems. Àwa gan la ṣe okùnfà àárẹ̀ sí ara wa. Ẹlòmíràn máa pariwo pé ẹ̀yìn dùn ní gbogbo ìgbà. Nǹkan mẹ́ta ló lè fẹ̀yìn tó dùn. Níjọ́ tẹ́lòmíràn ti ra mátrásì yàrá rẹ̀ kò tí ì jìrẹ̀ rí. Tá a bá dẹ̀ ti sùn àdàbí omi ni.
kì í mọ ibi tá a jarun bá sí tó bá wá jí àdàbóyá gbígbà tó sùn tí bẹ́ẹ̀dì ti rọ̀ ó fà kẹ́yìn dùn àwọn bàbá wa láyé ìjọ ilẹ̀ ẹlẹ́ẹ̀nà máa ń sùn wọ́n á tún wá fi ẹbọ tọ dungeon ní cow wọ́n á fi pa gbogbo àrùn tó kún wọn gbòòrò ní sí atọ́kùn nítorí pé ṣèbí àwọn òun kò ti yẹ ká ṣe we are not natural in nature a fẹ́ ṣe bí àwọn òyìnbó ṣe ṣe climate wa ò lè gbà bẹ́ẹ̀ ṣó sí ẹyin sìn irú ẹni tó pariwo ẹ̀yìn dúdú yìí ó lè ṣe pé mátrasì tó fi ń tó ń lò ó ní òdà tàbí tó jẹ ló fa gbogbo ẹ̀yìn dúdú èyí sì àbí ó jẹ́ lájẹ̀bí bóyá bàbá rẹ̀ àbí mọ̀mọ́ rẹ̀ torí ṣe rí bá ṣe wà yìí láyé ìjọ bí yẹn bá fẹ́ nìkan wọ́n ní ẹ má fẹ́ kan ilé kan tí ẹ ti fẹ́ lọ fẹ́ yàwó yẹn nǹkan kan wà bẹ́ẹ̀ o sóye yín bẹ́ẹ̀ náà lèèyàn máa ń jogún àárẹ̀ tó pé DNA èèyàn tí a ti fi àpèjúwe wípé irú ẹni báyìí nǹkan kan báyìí ló ń ṣe ni wọ́n lé wọn so tí ó bá ti wá rí pé nǹkan ṣe ó ń ṣe òun á tètè mójútó wọ́n fi sọ wípé ẹ jẹ́ ká padà sí natural medicine ẹ jẹ́ ká padà sí nǹkan tí àyíká àwọn koríko pọ̀ ní àyíká wa tó jẹ́ ògùn wọ́n pọ̀ kàn lásán fẹ́rẹ́ lónìí wọ́n pe koríko kan ń bá mú lọ́wọ́ wọ́n pè ní kòdélẹ̀ ìrí bẹ́ẹ̀ ni kò síbi tí o ti wù kò sí ilé ẹni tí ó kì í ti ń wù. iṣẹ́ wo ló wá ṣe mọ̀mọ́. ẹyin dúdú ni. ẹyin dúdú. nítorí aṣẹ̀dá ti mọ̀ pé àpàdà ní gbọ́ ẹyin dúdú kò sí bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ mu ewé yìí. kòdélẹ̀ ìrí. bẹ́ẹ̀ ni kò sí bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ mu ewé yìí tí ò ní tó bá lò tí ò ní rí relief. ó dáa ẹ ṣe mọ̀mọ́ wa gbogbo èyí tí ẹ wò wá ẹ ti rí pé ó ní agbára lọ́jọ́ tòní ara ìdánilẹ́kọ̀ọ́ tí mo bá tí wọ́n kọ́ wọn náà nìyẹn ẹ ti gbọ́ wọ́n ní kì í ṣe pé àbí ayé ṣe mí lẹ́yìn fi ń dùn mí pé abájọ ó yẹ kébí náà change mattress mi o ó ti má dára délẹ̀ tí bá sùn báyìí ti bá jí àyà máa dùn mí nítorí pé àti mattress ni bẹ́ẹ̀ ni mattress ni ẹlòmíì jẹ́ tó ti ṣèyàwó ló ti gbé mattress sínú ilé ó ti wá rọ̀ débi pé ó sì máa fẹ́ àwọn Chinese náà kọ́ mi ní ìwé àwọn ẹ̀ sùn lórí mattress orí dúfèé náà mọ́ sọ orí fibre orí bí ẹni náà ló ṣe rí torí wọ́n gbàgbọ́ pé tá a bá ti sùn tán á dàbí omi ni bẹ́ẹ̀ bá domi sínú ọ̀rá tẹ́ bá domi sínú ọ̀rá bí tẹ́ bá dà ṣépè náà ló mú àmọ́ so bí tó o bá sùn bí bẹ́ẹ̀dì bá ṣe ṣàtọ́kùn bí o ṣe sùn ló ṣe máa ṣàtọ́kùn bó ṣe máa jí ẹ tún jẹ́ ká wò oúnjẹ mi ì fẹ́ dárúkọ àwọn oúnjẹ lórí kiri wọ́tọ̀ àwọn oúnjẹ kan wà tó ṣe pé tẹ́lẹ̀ mi ì bá jẹ lálẹ́ báyìí tí ilẹ̀ ò fi mọ́ ẹ̀sìn àtàtà máa ń pẹ́ ká tó jẹun tó bá ti jẹun subconscious ẹ̀ lẹ́yìn báyìí gbogbo àlátàlà ibi tó ti wá ní nígbà tí ó bá di pé orí ẹ̀ tó bá di pé bá sùn àwọn ọmọ ní oríṣiríṣi nǹkan ó mọ̀ lé lójú oorun ẹ understand aláyé ló ń ṣeun ó sì ti gbàgbé pé tóun jẹ ló fa sákùn tí ó ń bá ara rẹ̀ ọ̀rá àti epo àti ọ̀rá àti iyọ̀ tó fẹ́ wọnú ara rẹ̀ tí ò wọlé yóò mọ̀ jẹ́ kí subconscious ẹ̀ kó ṣiṣẹ́ kíṣẹ́ so ìdí eléyìí la fi ń la gbogbo yẹn lọ́yẹ̀ wípé gbogbo apáta àgbègbè sí ayé òtún dá o mo máa sọ pé ọwọ́ kan ni àrùn máa fi ń wọlé ńgbà bí ìgbà ọwọ́ ó lè má lè kúrò ẹ má ti jẹ́ kó wó yín mọ́lẹ̀ nọ́mbà mi is always available láti wá pè mí. ọmọ wa torí àwọn tó ń kóra torí orí fóònù ti kú pé orí ẹ̀hún ni yá ẹ̀ tó pé dákun ẹ jẹ́ kí wọ́n sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn mọ́mọ́ ẹ dákun ẹ bá mi sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún àwọn tó ń wò wá. 070 8186 4951. ẹ bá mi tún pè lẹ́ẹ̀kan sí wọn. 070 8186 4951. ó dàbọ̀ mọ́ wa tí àwọn èèyàn bá wá fẹ́ rí yín pé àwọn fẹ́ wá sí ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín máa níbo náà ti lè rí yín. ọ̀rọ̀ mi dàbí ẹyẹ kò sílùú tí mo máa ń fò kiri kọ́lọ́ọ̀kú ṣàánú mi bí mo ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà nílùú Ìlọrin. bẹ́ẹ̀ni. ó lè tún di ní ọ̀sẹ̀ tó bọ̀ ọ́fíìsì mi gangan gbàgede ọ́fíìsì mi gan Ìjẹ̀gùn ló wà ní ìlú Èkó gangan ni mò ń gbé mo tún lè fògiri kó tún ṣe wípé Ògbómọ̀ṣọ́ lẹ máa ti rí mi mo ní ṣọ́ọ̀bù ní Ògbómọ̀ṣọ́ náà ní Àpàké ní òkè ṣọ́ọ̀bù Babalálà ní àdójúkọ lépo àjíìpù mo máa wà níbẹ̀ náà mo tún lọ fògiri kí n tún wà ní ìlú Ọ̀fà nílùú àbínibí mi ní Àtàn Ọba ní shop 10 ní Ọlọ́fà shopping complex ní Àtàn Ọba ní ìlú Ọ̀fà ṣé wá rí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run títí a wà lẹ́nugun a wà ní Katsina a wà ní Gombe but lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà ní shop 63 Ìrèwọlélé shopping complex ní Yídí road ní ìlú Ìlọrin. orí rẹ̀ ti gbọ́ yẹn a ti rí báyìí pé gbogbo ẹni tí wọ́n fẹ́ pè ìyá wa
ẹ̀rọ bá ti sọ̀rọ̀ ẹ̀rọ lọ ní ojú móhùnmáwòrán yìí ẹ gbọ́ mi dáadáa o ẹ̀rọ wọn tún wá ní pé nọ́mbà má pè mí o wípé Kẹ́hìndé Abíọ́dún ẹ dákun ẹ jọ̀ọ́ nọ́mbà mọ́mì yẹn mi ò rí bí kọ́tọ́ ni ẹ dákun ẹ sẹ́ndì ẹ̀ sí mi mi ò rí sẹ́ndì ẹ̀ sí o farabalẹ̀ mo ti ṣe wàhálà nítorí kí wọ́n lè gbádùn mo ti káàkiri mo fi lọ bá gbé ìyá wa ẹ gbọ́ mi tálẹ̀ débi bíi mi tí ẹ bá rí èrò tí mo rí jọ yẹn tó lẹ́fí náà fẹ́ wọ pé màmá àdíkí ló ṣẹlẹ̀ èmi ti rò pé wọ́n pè é oúnjẹ COVID-19 èmi náà bá rẹ̀ kíṣẹ́ pé oúnjẹ tó fi náà ní àwọn ìgbà tí mo ní ẹ̀ mo bá èrò ni bí omi màmá ẹ gbọ́ mi kíní kan ẹ wò mà àwọn kan sọ wípé ọwọ́ ayé téèyàn ò bá rọmọ bí sẹ́wọ̀n gbogbo ẹ tí ò bá rọmọ bí sọ́wọ́ ayé náà ni. ìbéèrè pàtàkì lẹ́bi rere ṣé ẹ rí ìgbàgbọ́ àti ìmọ̀wádìí àlétẹ́rí mú bọ́ sọ pé Áfíríkà labára wa o understand fún ẹni tí ò bá mọ tó ẹni tó gbé lọ́wọ́ tí ò sì mẹ́ni tó sìn yóò rí ọwọ́ ayé níbi pé ó ń wá ọmọ but ìmọ̀wádìí ìjìnlẹ̀ ó fi yé wípé tí ọkùnrin àti obìnrin ló ń wá ọmọ mistakes tá a máa ń ṣe ni pé obìnrin lápàgbé bíi obìnrin là sábà máa ń lògùn fún pé òní ń wá ọmọ ìmọ̀wádìí ìjìnlẹ̀ sì tún wá fi yé wa ń sìn pé ọkùnrin gan wá ọmọ ju obìnrin lọ nítorí pé ìgbésí ayé tá à ń gbé ń sìn àti ìkólé kan stress tá à ń go through ó ń jẹ́ kí àtọkùnrin kó sàn so tí ọkùnrin tẹ́ ẹ bá rí kọ́pù ọkọ àtìyàwó tán wá ọmọ tí wọ́n ti ní àjọṣepọ̀ fún odidi ọdún kan tí ọmọ ò jáde níbẹ̀ a lè sọ pé àwọn àrọ̀mọ bíbá wọn jà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ ti tiwa ò nílé iṣẹ́ ti tèmi o èmi ò ń dá obìnrin nìkan tọ́jú bẹ́ẹ̀ ni mi sì ń dá ọkùnrin nìkan tọ́jú nítorí pé tí a bá kó ọkùnrin àti obìnrin tán bẹ lọ́wọ́ ọmọ mẹ́wàá jọ àbí no astagfirullah ká sọ pé 1000 tán bẹ lọ́wọ́ ọmọ nínú rẹ̀ ní 1600 nínú àwọn tán bẹ lọ́wọ́ ọmọ yẹn àtọwọ́ ọkùnrin ló ti wá. àtọwọ́ ọkùnrin. bẹ́ẹ̀ ni 435 mú àwọn tí ń bẹ lọ́wọ́ ọmọ àtọwọ́ ọkùnrin. 335 àwọn tí wọ́n ń bẹ lọ́wọ́ ọmọ ó wà lọ́wọ́ obìnrin. ṣé wàá rí èyí tó kù tó jẹ́ 35% yòókù lágbà pé ọwọ́ àṣẹdá inú ẹ̀ làwọn alẹ́ tí wọ́n mú sí ayé lálẹ́ mọ́ ọmọ pẹ́jẹ́ wọn ò papọ̀ mọ́ra wọn wúwẹ̀ lẹ́ bá rí tọkọ tìyàwó tán fẹ́ra wọn nígbà tí olúkálùkù bá lọ wọ́n á dẹ̀ lọ ṣàbíyamọ́ nítorí pé ẹ̀jẹ̀ bọ́tí mọ̀ wádìí jìnlẹ̀ kò fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé ayé a lè pè báyé ló yọ lẹ́nu tí ò fi jẹ́ kó bímọ ìlòkulò tá a máa ń lo ara wa ńgbà mí náà àmọ́ kó bẹ́ẹ̀ lómi and transfer of failure ìwọ tó mọ̀ pé o ti yọ oyún tó o wá bímọ tó wá rò pé ìyàpọ̀ ẹ̀ ló ṣe é ṣáyé nìyẹn ayé kọ́ àbí ìwọ ọkùnrin tó ṣe pé o ti ṣe promise and fail obìnrin ti lóyún fún ẹ nígbà gbagba oníkan lọ yọ I understand ìyẹn wá wò sọ pé ha lágbájá ló yàn mí jẹ mo fà á lọ́wọ́ ṣé ọlọ́mọ ń dẹ́sà ní ẹ̀fọ́ irú èyàn bẹ́ẹ̀ ṣe ṣàlẹ̀pẹ̀ iṣẹ́ ayé. àlẹ̀pẹ̀ iṣẹ́ ayé àfọwọ́fà. ni mo fi sọ pé we are the architects of our problems àfọwọ́fà wa nígbà míì a máa ṣe ìdènà láti lè rí àwọn kankan ṣe àwọn máa transfer failures wa lágbájá ló tì mí tí mo fi ṣubú gbọ́ kó rírò pé ọ̀nà owó mo gbà tí mo fi ṣubú. ẹ ṣe mọ̀mọ́ wa ẹ kú òun láti àárọ̀ ẹ ti gbọ́ a ó fi àǹfààní kan lẹ̀ fún ìyá wa lórí ètò ìlọ́jọ́ tó ní gbọ́ ìwọ tó wò mí tí àìsàn ṣe pé ìyá wa ẹjọ́ sọ̀rọ̀ wípé mà ẹ dákun orí ń fọ́ mi kíní kan ń ṣe mí kíní kan ń ṣe mí lára kíní kan ń ṣe mí ẹjọ́ báwo mo ti lè ṣe mo wá àbí kò ṣe é ṣe mi mà. bẹ́ẹ̀ nítorí obìnrin ni mí mo pé lọ́lá máa rìn gẹ́rẹ́ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn máa tún ṣapá gẹ́gẹ́ èmi nìyá kó wá ẹ̀kẹ́ mi mo fi gbogbo ara ṣẹwà ẹlẹ́dàá mo dúpẹ́ kò sáṣìṣe níṣẹ̀dá àwa ẹ bá wa yọ ní tí mo fi jẹ́ kí n kọrin yẹn ni pé obìnrin ni mí ìyá ni mí ìyàwó ni mí bẹ́ẹ̀ náà ni mo jẹ́ ọmọ fọ́wọ̀n kan mo sì tún jẹ́ ìyá fọ́wọ̀n kan you can call me for any of the problems tó bá ní health issue ni o nípa wàá dẹ̀ rí gbígbé sí kò sí ohun tí Ọlọ́run dá tí ò ṣe ṣe kò wá sí nǹkan tó lè máa ṣe ẹ́ rí mi bí ìyá rí mi bí ọ̀rẹ́ rí mi bí ọmọ kò pè mí sórí aago mi 070 81 86
4951. ẹ bá wa sọ àdírẹ́sì Ìlọrin. ẹ bá wa sọ ní ẹ̀kúnrẹ́rẹ́. shop 63 Irewolede shopping complex ní ẹ̀gbẹ́ Winners Chapel, ó wà ní ẹ̀gbẹ́ NEPA ní ìlú Ìlọrin. ẹgbẹ́ gbogbo ẹni tó bá ti ń bọ̀ kíbíkíbi tó bá ti wà tó bá ti dé gíràjì àbí tó bá ti dé ọ̀gá sọ́gbọ́n lọ Irewolede. a bá ti sọ pọ́n sọ́dọ̀ alájà tẹ́ńtẹ́ ojú ni wá àdúgbò Ọlọ́run ló fi wá hàn, Ọlọ́run tó sì fi wá hàn kò ní fi wá hàn pa. Gbogbo ẹ̀yin tí àwọn òmìnira ojú yín ò ní fọ́ o, ẹ pé sọ́dọ̀ alájà tẹ́ńtẹ́ wọn á gbé yín dọ́dọ̀ wa ní Irewolede. ó lọ ẹ ṣeun ẹ bá mi dárúkọ yìí lẹ́ẹ̀kan sí kẹ́nà mi dágbére. orúkọ mi ni Bọ́láńlé Akínjọbí lẹ́ẹ̀kan sí aka alájà tẹ́ntẹ́n. ẹ lè like page wa lórí Facebook o Leadway Herbal, ẹ dẹ̀ lè darapọ̀ mọ́ wa lórí Instagram Leadway Herbal náà ní orí Instagram. ẹ̀rọ ayélujára wa ní www.miraproducts.com. nígbà míì àyè máa rí gbogbo product bàtà màmá kó wa. ẹ ṣe púpọ̀ bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. God bless you all. ẹ ṣe pọ́ọ̀tà ọ̀gbẹ̀rẹ̀ tí ẹ wò wá òun náà ni ẹ ti gbọ́ ẹ. ẹ wo ẹ jẹ́ kí n tẹ́ sí kankan ẹ gbádùn ìyá wa dáadáa látọ̀sẹ̀ tó ń bọ̀ lọ lójoojúmọ́ láàárọ̀ lálẹ́ lọ́sàn-án lọ́wọ́ máa rí ìyá wa wò táwọn máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa àìsàn tó bá bá yàn tó wọ̀ yájà ẹ wò ọ̀nà àbáyọ ti wà ẹni pé tó yìí náà ọ̀nà àbáyọ so wá rí nǹkan kan kọ́ lónìí àbọ̀ rí nǹkan kan mú so rí nǹkan kan dìbò àbọ̀ rí nǹkan dìbò ẹ pè yá wa ẹ̀rọ bá ní sọ̀rọ̀ wọn ló lọ ní ojú móhùnmáwòrán yẹn kọ́ni jù báyìí lọ lórí ètò lọ́jọ́ ètò ní mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi pàtàkì Táíwò ọmọ Azam Jagaban bàbá nìyẹn ẹ̀ṣẹ̀ òtẹ́ fi rú àǹfààní ìkàlẹ̀ wípé kákàmàkàmà káàkiri kí lọ́nà àbáyọ sí kan tó bá ń ṣẹlẹ̀ ó lè rà nísìn ká ní èlùbọ́ wọn kí lọ́nà àbáyọ sí èlùbọ́ kí la fẹ́ ṣe wọn lọ pé nǹkan kówó jẹ kí lọ́nà àbáyọ ti ní ọ̀nà àbáyọ ti sin wọn la sí kí ni wọn la sọ yìí ẹ̀mọ ìdúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ nígbà tí ẹ wo bàbá ẹ ṣe o àmọ́ lóore o àmọ́ tí o bá sẹ́yìn kí làwọn fẹ́ mọ kí làwọn já mọ́ kí làwọn yẹn fẹ́ máa rí wò ẹ ṣeun àdúpẹ́ ẹ̀dúpẹ́ lọ́wọ́ àfà àdìtú ìyẹn wa dáadáa nu àwọn ni wọ́n tẹ̀lé alájà tẹ́ntẹ́n wá sórí ètò ní ọjọ́ títún ní. orúkọ tèmi wọ̀nyí padà Abíọ́dún Ọmọkẹ́hìndé Philip ní orúkọ tèmi ó yà lẹ́nu pé sẹ́ẹ̀ni fún alẹ́kùn lónìí ní ẹ̀bùn mo fẹ́ fún yín o ẹ̀bùn mo fẹ́ fún yín o ẹ̀bùn mo lè fẹ́ fún yín o ìwọ tó bá ti mọ̀ yá wa dáadáa wọ́n ti gbé Facebook ní wọ́n ti gbé kíní kan lọ bíbẹ̀ dárúkọ product wọn 5 tó bá ti dárúkọ product wọn 5 máa fún ẹ ní ìwọ tó bá ti jọkùnrin máa fún ẹ fìlà ìwọ tó bá ti jọbìnrin máa fún ẹ ní ìpele látọwọ́ gọ́vnọ̀ aláṣọ òfin. ẹ gbọ́ mi ẹ má tẹ́sí ẹ o ẹ lọ ẹ sẹ́ǹdì ẹ̀ tẹ́ bá ti wò ó ẹ wá sẹ́ǹdì ẹ̀ sórí WhatsApp mi ní o 08035374200. ẹ wá gbọ́ ìyá wa lọ́dọ̀ pé àwọn máa ṣe kí ni àwọn máa fún yín ní owó mọ́mọ́ wa ìrọ̀lẹ́ fún àwọn èèyàn. Richard card ní ẹni tó bá ti gbà àfọn ní ìkàjà 2000 lágbára Ọlọ́run. ṣé ẹ ti gbọ́ wọ́n láwọn máa fún yín ní 2000 naira tó jẹ́ káàdì mi tó jẹ́ ẹ wá gbọ́ mo fẹ́ lo GSM Film Production ẹni kan máa fún wa ní ẹ̀bùn lọ́pọ̀lọpọ̀ ẹni tó bá tún súnmọ́ sí kejì èmi náà tó fún lófì á tún wá fún ní káàdì 1000 naira látọwọ́ P Standard á tún wá fún ní látọwọ́ wọn náà bá ṣe máa yọ yẹn náà á yọ 1000 sí náà fún ìyẹn kẹta èèyàn márùn-ún lásàfẹ́ fún lẹ́bùn lórí ètò yìí ẹ gbọ́ ẹ dárúkọ product ìyá wa 5 ẹ gbọ́ mi tó bá ti ṣe lọ láìkì péjì wọn láti láìkì péjì wọn sẹ́ǹdẹ̀ sórí WhatsApp mi tó bá ti ṣe èmi ò ní fún ọ lẹ́bù ìgbà tá a béèrè pé kí ló ti ní lójú jòlè lọ táwọn kan lọ sọ pé olè kíní kan mo ní ẹ̀sìn àwọn ní àdí kíní kan ṣé olè nìkan ló ti ní lójú jòlè lọ náà fẹ́ràn pé ọkọ̀ dídò lè rárá ẹ̀gbá ẹ̀sìn kíni ẹ̀sìn. kọ́mítì báyìí lọ orúkọ mi ò yí padà Abíọ́dún Ọmọkẹ́hìndé Philip orúkọ mi á tún pàdé nígbà mi ọjọ́ rẹ̀ ní táìmù kan náà àti ẹ̀wọ́n kan kúrò ìgbésẹ̀ nígbà tí tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. ó dàbọ̀.